Àkànmú wa dàgbà wá darúgbó lọ́lá Nábì Muhammad. Àkànmú wa dàgbà wá darúgbó lọ́lá Nábì Muhammad. Yusufu ó ṣọdún òní ó yẹ ọ́, Allahu ò ní fèyí ṣàṣemọ́, Inshallahu wá ṣe mí sí. Àkànmú wa dàgbà wá darúgbó lọ́lá Nábì Muhammad. Ọlátúnjí mo kí ọ, iwájú ṣálọ́pẹ́ bí tí ń re sí lọ́lá Nábì Muhammad. Ó máa lé sí nínú ọlá. Ọmọ mi ti lé lọ́dún kan lónìí, Ògè Ayọ̀ dákun wá bá mi kí lórí tí ìyá fi ṣọlá ìtàn la fi jí mi lówùúrọ̀ tòní. Ó ní Ògè Ayọ̀ ní ní ṣọjọ́ bí àbígbẹ̀yìn mi, dákun wá bá mi kí o sì tún bá mi kí o. Ó lọ́mọ ni ọmọ ní dẹ nílé ayé, ọmọ láṣẹ̀yìndì òbí, ọmọ ní wọlédè ní ó jàre. Yusuf kórìjẹ ọpẹ́ láyé, ìwọ tó ṣọdún òní ló tún ṣe mí sí ṣáláwò. Ìwọ wá ní báwọn náà jà wérewére, ó ní báwọn náà jà wàràwàrà o. Òní kanjú kú àtẹ̀pẹ́ ló tẹ̀lé ìpẹ́, ọdún òní dé ká má ṣe rọ́mọbì lórí àtẹ. Ọdọọdún làwọn máa rí ọlọ́láfíà ara. Yusuf Ọlátúnjí Àkànmú, mo ní tètè rẹ bá jẹ́ ọmọ mi kan rárá. Màmá rẹ̀ Yáàfin Tọ́lá lónìí mọ̀ pé ó ní gèdè gbẹ́jọ́, ó ní kí ọ bí ológun ẹrú, ó ní kí ọ bí ọlọ́gbọ́n ìwọ̀fà o, ó ní kí ọ bí ẹlẹ́gbẹ̀rún ọ̀kẹ́, ó ní bá òdélé bàbá tó bí ọlọ́mọ l'Akínmòrìn nílùú Ọ̀yọ́. Ilé ọmọ yẹn mọ̀rìn, ọmọ yẹn lórí òkè, ògbọ́ yẹn mọkùn gbé bá ṣòro. Ẹ̀yin lẹ́ṣọ̀ yẹn tán kẹ́ ẹ̀ tó ṣòro, ẹ̀yin lọ́mọ òkè túlútúlù Igbó Àsábàrí. Àwọ̀ rúru níwájú ológun, ológun dúdú òní kárẹ́, Àsábàrí òní kọjá. Wọ́n ní tó bá dijọ́ jó ẹ ránṣẹ́ sólógun dúdú, tó bá dijọ́ ìjà ẹ ránṣẹ́ s'Àsábàrí. Ẹṣin dúdú ni wọ́n fi ń bọ ológun dúdú, àgbò dúdú ni wọ́n fi ń bá Àsábàrí. Nílé bàbá tó bí ọlọ́mọ, àkì nílé bàbá kámánì ti ìyá, járe lè màmá rẹ̀ tó rán mi sí ọ gangan. Ìyáàfin ṣọlá ìtàn lá ní Igbó Orà nílùú Ọ̀yọ́. Ilé ọmọ aró Ìdọ̀fin, ọmọ èjì wẹ́rẹ́ òjò wẹ̀rẹ̀ tí wọ́n fi ń ṣòro ní Ìdọ̀fin. Ìdọ̀fin èpè òjà kọjá lé àárò, níjó ìpéjà ní Ìdọ̀fin. Towó tọmọ ló kó wọlé bàbá tó bí ọlọ́mọ. Àwọn àgbà tí ò gbọ́n ni wọ́n ń sọ wípé níjó ìpéjà ní Ìdọ̀fin tẹrú tọmọ ló kó lọ. Ìwọ lọmọ àjọgbẹ́ ẹrú má jọgbẹ́ kan, torẹ́rú ní sinmi ẹ̀kọ́ kí sí nìyàn. Ìwọ lọmọ atẹ́ni níjọ́ kí pẹ̀pẹ́pẹ́pẹ́ ọ̀rọ̀ má bàa gbọ́n dá sílẹ̀. Ọmọ ológun ní mọ̀ṣó, ọmọ ìyàwó ológun, ọmọ bó kẹ́mi ní kẹ́kẹ́ wọn ò dé gbèje, bó kẹ́mi gẹ̀gẹ̀ wọn ò dé gbẹ̀fà, ọmọ kíkẹ́ta ìkẹ́ wọn ò dé gbèjìlógún. Tọmọ ìyàwó tó fi ń yálé oko lọ. Yusuf Ọlátúnjí Àkànmú, oríire àfire ni lọ́jọ́ gbogbo. Àló ti ṣọdún òní sẹ́, ó tún ṣe mí sí ṣáláwò. Ọdún yìí ò wá nídìí ọmẹ́rù lọ, ìpẹ̀tẹ́lẹ̀ rẹ̀ ò ní báráyé nú. Ire lójú owó rí, ire ní tirẹ̀ nígbà gbogbo. Gbogbo àdáwọ́lé rẹ̀ yóò túbọ̀ máa yọrí sí rere ni. Ọlátúnjí o, ọlá rẹ̀ yóò máa pọ̀ sí ni kò ní jájó rẹ̀yìn. Iwájú lọ́pọ̀ ẹbí ti ń re sí, iwájú ló máa lọ onídèrò ẹ̀yìn. Òkè òkun tó wá wá yìí, ìwá kéré oko délé ò nínú ṣáájò. Ọmọ aráyè ò ní tepo sálà rẹ̀, ìwòyí àmọ́dún ó máa lé sí nínú ìgbéga. Màmá rẹ̀ tún wá ní máa sọ fún ọ wípé happy birthday to you.